ilé-ẹjọ́ fi olórí Naomi aya ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pẹ̀lú Oríyọmí Hamzat ẹni tó ní Àgídìgbo pẹ̀lú Abdullahi Fasasi ẹni tó jẹ́ olórí àti adarí ilé-ẹ̀kọ́ Islamic Bashorun High School pẹ̀lú ẹnìkan sí ọgbà àtúnwàṣe fún ọjọ́ díẹ̀ títí di January 13, 2025 fún àwọn ọ̀rọ̀ kéékèèké kan tàbí òmíràn. Bẹ́ẹ̀ ni a tún rí kà wípé ilé-ẹjọ́ dá Fárótìmí sílẹ̀ pé kí ó máa lọ àmọ́ kó má tíì bọ́ta tàbí bá iléeṣẹ́ ìròyìn kankan sọ̀rọ̀ títí di ìgbà tí wọn yóò fi yọ̀ǹda rẹ̀ pátápátá. A kú dédé àsìkò yìí níbikíbi tá a bá ti ń wo ìkànnì yìí. Tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ó já sí yìí. Mo bẹ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ hun. Ó rí àmì àgò kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Mo rọ̀ ọ́ bá mi tẹ̀. Tó o bá ti tẹ̀ tán yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè òun tí ń ṣe option A, lí àti lí, òun ni kò bá mi tẹ̀. Tí o bá ti tẹ̀ tán, mo bẹ̀ ọ́ yọ̀ǹda rẹ̀. Like fídíò yìí kí o lè máa wo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bí a bá ṣe ń jù ú sílẹ̀. Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. Ǹjẹ́ a ti gbọ́ wípé ilé-ẹjọ́ tó fìdí kalẹ̀ sí Ìyágànkú Ìbàdàn tìlú Ọ̀yọ́ ló ti pa á láṣẹ pé kí wọ́n mú olórí Naomi aya ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ṣẹ̀kúnọlá àti ẹni tó jẹ́ olórí àti adarí iléeṣẹ́ Àgídìgbo FM pẹ̀lú olórí àti adarí ilé-ìwé Islamic High School ti Bashorun Abdullahi Fasasi sí ọgbà àtìmọ́lé títí di ìgbà díẹ̀ lórí ẹ̀sùn wípé ọmọ márùndínlọ́gbọ̀n ló jẹ́ lọ́rùn nípè ní sàkání wọn níbi ayẹyẹ èyí tí wọ́n fẹ́ ṣe ní Bashorun Islamic High School pẹ̀lú ọ̀pọ̀ ọmọ tí ò ní àkọsílẹ̀ tí wọ́n ṣe. Ìròyìn fi tó wa létí wípé ẹni tó jẹ́ adájọ́ magistrate Ọlábísí Ògúnkànmí òun ló wípé kí wọ́n fi àwọn ènìyàn wọ̀nyí sí àtìmọ́lé títí di ọjọ́ Ajé January 13, 2025 títí wọn yóò fi tẹ̀síwájú lórí ẹjọ́ náà. Ìròyìn tẹ̀síwájú ó sọ wípé lára àwọn tó jẹ́ agbọ̀rọ̀sọ fún àwọn ènìyàn wọ̀nyí dìde ẹni tí orúkọ rẹ̀ máa jẹ́ Hamzat Ridwan Adékúnlé ló sọ léyìí síta wípé kí ilé-ẹjọ́ kó jọ̀wọ́ kó fi àwọn ènìyàn wọ̀nyí síbi tó kéré nítorí àìlera tí ń bẹ nínú ara wọn. Ìròyìn tó wá fi léde wípé àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ènìyàn míì tí wọ́n ti mú tí wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ ṣe iṣẹ́ yìí àmọ́ tó jẹ́ pé ilé-ẹjọ́ ti fi wọ́n sílẹ̀ ní alẹ́ ọjọ́ Ajé àná. Àwọn ènìyàn bíi Genesis Christopher ọmọ ọdún mẹ́rìnlélógún, Tanimowo Moruf ọmọ ọdún méjìléláàádọ́ta 52 years, Anìṣólájà tó jẹ́ ọmọ ọdún méjìléníogójì pẹ̀lú Ìdòwú Ibrahim ọmọ ọdún márùndínlógójì àti Olúwatìmílẹ́yìn ọmọ ọdún márùndínlọ́gbọ̀n. Ìròyìn tó dàbí ìròyìn ayọ̀ tó tún dàbí rẹ̀ ni tí kò dàbí rẹ̀ ẹnu mi àgò. Ilé-ẹjọ́ dá Délé Fárótìmí sílẹ̀ lẹ́yìn ọjọ́ 21. Ẹni tó jẹ́ ajìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹnu mi àgò torúkọ rẹ̀ a máa jẹ́ Fárótìmí. Òun ni a gbọ́ wípé ó gba ìtúsílẹ̀ ní Èkìtì lẹ́yìn ọjọ́ tó pẹ́. Ìròyìn fi léde wípé Fárótìmí ẹni tó kọ sínú ìwé rẹ̀ nípa àwọn ohun oríṣiríṣi èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, kódà ó ta sí Afẹ́ Babalọ́lá SAN tó sì pe orúkọ ìwé rẹ̀ ní Nigeria and its Criminal Justice System. Arákùnrin yìí òun ló gba ìyọ̀ǹda ní December
28 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bìrìbìrì owó tí ń ṣe 13 million naira pẹ̀lú onídùúró méjì sílẹ̀ lónìí. Ìròyìn tún fi léde wípé kódà wọ́n gba ìwé-ẹ̀rí rẹ̀ ìyẹn international passport ni wọ́n gbà ní ọwọ́ rẹ̀, kò sì gbọdọ̀ jẹ́ ìwé ìròyìn kankan ní ìpè tàbí bá àwọn oníròyìn kankan sọ̀rọ̀ títí dìgbà tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ náà nílẹ̀. Kò sì gbọdọ̀ kúrò ní agbègbè yìí títí wọn yóò fi sọ gbogbo ọ̀rọ̀ náà tán nílé ẹjọ́. Ọlọ́run Ẹlẹ́dàá wa kò ní jẹ́ kí ẹnikẹ́ni kó ṣoríṣe. Èyí ni àwọn ohun tó jáde ìyẹn ní ọjọ́ òní tí mo rò pé kó má jẹ́ pé tí èmi nìkan ṣo ní ń fi gbọ́, tó sì jẹ́ pé èmi nìkan ṣo ní ń gbé mi. Àmọ́ kí n tó lọ ní kíákíá fún gbogbo àǹfààní àwọn tó ń sọ oríṣiríṣi nípa ti olórí Naomi. Kódà mo ti ẹ̀ gbọ́ lẹ́nu ẹnìkan wípé ó ní nǹkan tí olórí Naomi tó fi àwọn ọmọ náà ṣe. Bẹ́ẹ̀ náà ni mo gbọ́ lẹ́nu alàgbà kan tórúkọ rẹ̀ á máa jẹ́ Tibetan. Mo lérò pé gbogbo pátápátá la mọ̀ alàgbà yìí. Ó sọ nínú ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì ẹ̀ níbi tí ẹnìkan ti pè jáde wípé ọmọ mi ni olórí Naomi, wípé ó ní nǹkan tó fẹ́ fi àwọn ọmọ yìí ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa rò ó dáadáa kí a tó sọ. Ojú òye tèmi ni wípé ìrànlọ́wọ́ òun ló fẹ́ ṣe fún àwọn ènìyàn wọ̀nyí kó tó di pé ó di ibi ìgbìmọ̀ lọ́wọ́. A sì gbọ́ wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Tó bá ṣe lọ́rọ̀ kan títí ẹ fi ṣọwọ́ sí kọ́mẹ́ǹtì. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ̀ náà ní orúkọ mi. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí, like fídíò yìí bá ṣe rí lọ́kàn títí ẹ.